dilé ẹni bí ẹni ọmọ ológo fàájì akíkanjú ọlọ́pọlọ pípé ọláyẹmí ọmọ ọlálẹ́yẹ ẹ bá ń pè é bí ológun ẹrú o ẹ bá ń pọ láyẹmí ní gbèjègbèjọ ẹ yàgò lọ́nà aṣíwájú fẹ́ wọlé ààrẹ apèdègbàyí one bẹ́tì ẹ bá ń jámọ́ mi kan rárá gbéra lẹ́ òdi ìdè ojúmọ́ rẹ ló mọ́ happy birthday Mr. Bob abami kan díàrà one olórúkọ tó pọ̀ rẹpẹtẹ ìwọ náà kọ́ ọlọ́run ọba mi ló dirí ẹwà fákùkọ bó o lẹ́kún lọ́dún orí ọ̀fẹ́ ni ọgbọ́n orí kọ́ dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ tó ní o mọ́ bẹ ọ̀pọ̀ lẹ́jọ́ sọdún tó kọjá o wọ́n ti kú wọ́n ti lọ wọ́n ti filẹ̀ ṣaṣọbora òòká gógó sọdún kìlọ̀ òní dúpẹ́ fún máàrin ìyàn fanda adé orí ìfọlá owó bàbá Nelson Popsi Lawson pẹ̀lú beauty olóríire ọmọ ni wọ́n ṣe ọba òkè oníjà ọlọ́run gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára ọlọ́run ọba ọ̀tá ń lùlù bàjọ́ ọlọ́run ọba mi ò jẹ́ ọdún ọláyẹmí o ìgbàkọ́ ògbọ́sùn torí ẹlẹ́gàn ni ò da ẹni bá ní tiẹ̀ bá wo ó ṣe má dá wọn lẹ́kùn torí pa síwájú ló jẹ́ bẹ́ẹ̀ ó ti dàrà bàtà pa ọ̀tá ò lè ká torí pé adé orí ọ̀kí kì í ṣe fẹ́ yẹkẹyẹ ẹni bá ní o má lò lẹ̀ yí pé ìwọ ló sọ̀rọ̀ olúwa rẹ̀ ààrẹ yẹmí o mo ṣe tán mo fẹ́ bá ọ dójúde àwọn bàbá tó bí yín lọ́mọ mo níṣẹ́ máa ń lọ ní sí òsì nǹkan kan ìwọ olódò ọba tẹnigbọlá tẹnigbọlá tẹnigbọrẹ o wọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ kọ́láyẹmí o tẹnigbọlá tẹnigbọrẹ o wọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ kọ́láyẹmí o ọláyẹmí ṣé kí n máa bọ̀ ní àbẹ̀hùn ni ọmọ wo lódò ọba ọmọ tẹnigbọlá ọmọ tẹnigbọrẹ o ẹ̀yin lọ máa káwọ́ ṣòwò máa kábì ìsọ̀rọ̀ nílé bàbá tó bí yín lọ́mọ ìwọ tó dídẹ ẹ pètẹ́nu rẹ̀ kákó roboto ọmọ olúgbọ́n àgbẹ̀ ọmọ báyà mi ìwọ tí ò ní lẹ́kùn bẹ́ẹ̀ ni ò ní kọ́kọ́rọ́ ẹrú wá wá wọn fi délé nínú ilé àwọn bàbá tẹ̀yìn ọláyẹmí àgbẹ̀ níyìn ọmọ olóòlà kan ti sá kẹ́kẹ́ ẹ̀yin làgbẹ̀ ọmọ olóòlà kan ti bà bàjà ọmọ ọlálẹ́yẹ àgbẹ̀ níyìn ọmọ olóòlà kan ti wà kó abẹ́ ìdísẹ́nu jẹ́jẹ́ ẹ̀jọ́ ọmọ olóòlà ti fẹ́ jẹ̀wẹ̀ ìwọ tí o bá sọ níkọlà yóò sì ìmọ̀ tẹran lé bàbá tó bí yín lọ́mọ èrò àgbébẹ̀ bá dòdò ọba kẹ́ ẹ dúró torójú oró ò jẹ́sẹ̀ ẹ̀yẹ ó tómi nílé yín ìrọ̀kẹ́rẹ́ òjò mi ọba ó tòrò bómi ọba ọba wá tòrò ń kọ́ kí la fẹ́ rí mú bàbá mú bọ̀ sùn kí la fẹ́ rí mú bá jagun nílé bàbá tó bí yín lọ́mọ àkọ́fẹ́ ò orí òòsà méjèèjì wò wọn kì í jiyàn bẹ́ẹ̀ ni wọn kì í jẹ ẹ̀kọ́ balẹ̀balẹ̀ ogun ni wọ́n tọrọ lọ́wọ́ ọba Popsi Nelson àgbẹ̀ni wọn kì í gbowó là lọ́wọ́ ẹ̀yin jẹ́ kí n kí ọ lórí kì í yanu ẹ̀yin làgbẹ̀ ọmọ dákódákó àgbẹ̀ni ọmọ dábò dábò àgbẹ̀ ọmọ dákọ̀ dábọ̀ ẹ̀yin lọ gbókó láre nù gbẹ̀rẹ̀ ẹ̀dánlẹ̀ bàbá tó bí yín lọ́mọ ọmọlọ́lá àti fẹ́ jẹ̀wẹ̀ ó mọ̀ ọbẹ̀ ni ọbẹ̀ ní ìbẹ́sùn àtẹ́lẹsí abẹ́ ẹ̀nà pẹ̀pẹ̀ ọkọ̀ fọlá àdúmọ̀ adá rẹwà lóbìnrin ayarere lọ́dẹ èyọkọ ọmọ wọn lọ́ba ọbẹ̀dún ọmọ ajíṣọlá ọmọ ajíbọ̀rọ̀ ọmọ akélé ogun oko márẹ̀rí àbàjá nínú ilé àwọn aya rẹ̀ àwọn lọ́mọ òkò tó jowú tó bẹ́lẹ̀ wèrè ìjowú nínú oko tó wá ń sọ fọkọ pé ìgbà tó lálẹ́ lẹ́gàn kí ló mú mi wá nù láwá ṣe nínú ilé àwọn aya rẹ̀ gangan ni fọlá o ẹ̀yin lọ́mọ tètè já tètè soko ẹmu dẹ́ rẹ lọ́ba ọmọ dúkùndùkù tí ṣèwé oko gẹ̀rù nínú ilé àwọn aya rẹ̀ ojú tẹ ẹjọ́ fi ń wo ohun rere ẹ̀rùn ní fojú àwọn sunkún òkúla gbòòrò lọ lágbára ọlọ́run ọba ọdọọdún ni là ń so lógúnlógún ọdọọdún ni kàn ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdún òní dé kámọ̀ràn ọmọbì lórí àtẹ ọdọọdún láàmú rí ọwọ́ bí ìran lágbára ọlọ́run ọba bó o bá rájò ẹ̀dá tó bá ní o mọ́bọ̀ lò ní délé bá ẹ̀ ń bá gbẹ́ kòtò dé olúwa rẹ̀ ní ó jìyìn sí òjòjò oníṣòwò kó má lè ná jà kókó lára ọ̀tá máa lé níwọ̀ yà mọ́dún igbá ilé rẹ̀ èlé ni àwo ilé rẹ̀ èlé ni ọlá ilé rẹ̀ èlé ni gbogbo bí o bá ń dé ọlọ́run ọba òní jẹ́ orí nira ṣé ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún rẹ̀ ló mọ̀ ṣe òwe. kíkú má pààyẹ́mí o láyé karùn-ún má ṣe gbé ọdẹ láyé ọlọ́jọ́ ìbí òní o láyé karùn-ún má ṣe gbé ọdẹ láyé ó ti ṣọdún èyí náà o láyé